ìbàjẹ́ ń bẹ ayé ń bẹ ìyẹn wà ẹni ọba ti jẹ́ ológo gbọ́dọ̀ mójútó ra rẹ̀ torí pé ẹni tí kì í ṣe ológo gan wọ́n ń dà láàmú ká tó wá sọ ológo ọmọ. ìṣẹ̀lẹ̀ ńlá lórí ọ̀rọ̀ Destiny Ọlọ́run jẹ́ kó wáyé kó tó wa àtàbíyamọ gbogbo àwọn abiyamọ gbogbo wa á jẹun ọmọ Ọlọ́run jẹ́ kó mọ́ kú sánmọ́ wa lójúmọ́. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Destiny ó gba nǹkan tí ó yẹ kó bí fojú tó gẹ́gẹ́ bí àfa ẹ máa gbọ́ nǹkan tí wọ́n sọ nínú fídíò yìí. lórí ọ̀rọ̀ Destiny boy mo fẹ́ tú àwọn àṣírí kan fún wa mo dẹ̀ fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan fún wa lórí ọ̀rọ̀ Destiny boy bó tiẹ̀ já sí pé gbogbo ẹ̀yin abiyamọ ayé ìwọ tó jẹ́ òbí fún àwọn ọmọ ìwọ tó bí àwọn ọmọ tọ́lọ́run tán ti wá ní kí àwọn ògo ọmọ ọmọ jáde nínú àwọn ọmọ rẹ̀ ẹ̀yin ni mo ní ọ̀rọ̀ tó pọ̀ láti bá yín sọ gbogbo ẹ̀yin bímọbímọ ìwọ obìnrin tọ́lọ́run ti ní kí ológo ọmọ jáde nínú ọmọ ẹ mo fẹ́ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ listen kẹ́ ẹ tẹ́tí gbọ́ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí gbogbo ọkùnrin tọ́lọ́run ti ní kí ológo ọmọ jáde nínú ọmọ rẹ mo fẹ́ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ tí mo fẹ́ sọ torí pé opportunity ẹ̀ẹ̀kan ló máa ń sábà jẹ́ opportunity tẹ́rí yẹn ẹ̀ẹ̀kan ló máa ń sábà jẹ́ nínú ayé yẹn ẹni tí opportunity bá wá fún lẹ́ẹ̀mejì irú ẹni yẹn ọmọ ìrànú Ọlọ́run gbà o kì í sábà wá lẹ́ẹ̀mejì kí ìyá àti bàbá Destiny kan tó lè tún ríru Destiny nínú ẹbí wọn yẹn ilé ọ̀tá sí o tó bá tiẹ̀ padà wà nínú ẹbí yẹn kò lè jọ́dọ̀ wọn mọ́ ẹ wo Mohbad ẹ wo ọ̀rọ̀ Mohbad irú ẹ̀ máa ń wáyé báyà láàrin 100 years ra wọn generation kan ni so ọ̀rọ̀ Destiny boy mo fẹ́ kémi àti ń ká kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ torí pé ọ̀rọ̀ rẹ̀ pẹ̀ka ó yà sí ọ̀nà tó pọ̀ ṣùgbọ́n ojú tó kọ sẹ́mi àti àwọn bí ọ̀nà tọmọ yẹn gbà kú ọ̀nà tó gbà wá mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa bó o làwa náà ò ṣe ní kúrèwèrèwe àwọn ọmọ wa tọ́lọ́run ti ṣe wọ́n lógo fún wa báwo náà ṣe ní kú ní rèwerèwe bàbá Destiny ìyá Destiny kọ́lọ́run ọba kó bá wa rọ wọn lójú wọn kú àtẹ̀mọ́ra nínú tó burú jù láyé yìí tí máa ń mú kẹ́mi òbí kó kúrú kẹ́mi òbí ọmọgùn òun náà ní kí àwọn ọmọ wọn ó máa kú lójú wọn òbí tí àwọn ọmọ rẹ̀ bá ti ń kú lójú rẹ̀ irú òbí yẹn ó ti kọ lẹ́tà sí ẹ̀mí kúkúrú kọ́lọ́ ọmọ fi sọlá fún wa òbí tí àwọn ọmọ rẹ̀ bá ti ń kú lójú rẹ̀ irú òbí yẹn ó ti kọ lẹ́tà sí àìní ní àlàáfíà lára kọ́lọ́ ọmọ fi sọlá fún wa kò sí ẹ lọ wo gbogbo àwọn òbí tọ́mọ wọn kú lójú ayé wọn ẹ̀mí wọn ìgùn mọ́ kọ́lọ́hún kó jẹ́ kẹ́mi àwọn òbí Destiny kọ́lọ́hún jẹ́ kẹ́mi wọn ṣùgbọ́n nínú tó kọ́mọ̀ tí máa ń ṣẹlẹ̀ sí ẹni tó mọ rẹ̀ bá ti ń kú tọ́mọ bá ti ń kú lójú ayé ẹ̀ ó ní pé wọn kì í sábà rí gígùn ẹ̀mí lò mọ́ látara ikú ọmọ báwo ló ṣe fẹ́ ṣe táwọn ọmọ rí òfin ní kú mọ́ ọ lọ́wọ́ màá ṣàlàyé ọ̀nà tá a lè gbà ọ̀nà táwa gangan gbà táwọn ọmọ wa òfin ní máa kú mọ́ wa lọ́wọ́ táwa náà òfin ní máa kú ní rèwerèwe mo fẹ́ ṣàlàyé fún wa àwọn òbí Destiny bó ti ẹ̀já sí pé ń tó ṣẹlẹ̀ sí Destiny boy ó ti wà lákọọ́lẹ̀ pé àkó tí ó kù nìyẹn ẹ̀já kọ́kọ́ gbé sínú pé kádàrá kò ní yẹ̀ láìkò lórí ẹ̀dá Ọlọ́run bá fi sọ́nà Al-Qur'ani pé kúlíláyùn sí ìbànú ìlàmọ́ kataballahu lana uwa maulana wà láláhì fàlíyàtà wà kálílì mu'minun kádàrá ò ní kọ̀ láìyẹ o kádàrá ò ní yẹ̀ láìkò lórí ẹ̀dá bó ń ṣe kọ tiẹ̀ nìyẹn ṣùgbọ́n sábàbí ní máa jẹ́ kí kádàrá ó kò lórí èèyàn ẹni tá a bá kọ pé yóò kún rèwerèwe tó bá mójútó ra rẹ̀ wàláhì ò lè má kú
wọ́n wá rí náà sí ọ̀pọ̀ òkú ta ni sọ bẹ́ẹ̀ tó o bá kún fún bẹ́ẹ̀ lọ́run tó o dẹ̀ rin àwọn àrìn àtọ́ yẹ kó rìn fúnra Ọlọ́run ní ẹ lọ kún fún àwọn màlẹ́kà gbẹ̀yìn màlẹ́kà ẹ lọ bá mi fi ọjọ́ kún ọjọ́ orí rẹ̀ ẹ lọ máa kún rèwerèwe ọwọ́ ajókòó tẹ̀tẹ̀rẹ̀ inú ayé tá a wà yìí ànábì gẹ́gẹ́ sọ pé àlè àyínú haku àlè haku àyínú àwọn àjẹ́ ń bẹ ayé ń bẹ èèyàn wà ẹni ó bá ti jẹ́ ológo gbọ́dọ̀ mójútó ra rẹ̀ torí pé ẹni tí kì í ṣe ológo gan wọ́n ń dà láàmú ká tó wá sọ ológo ọmọ ìwọ tó bá ti jẹ́ ológo tó ti ní tracy sí pé o ní ògo lọ́mọ̀ pé bógo rẹ ti pọ̀ lógo rẹ ti máa pọ̀ tó ìyá destiny boy bàbá destiny boy ẹ̀dẹ̀ lájú kalẹ̀ wọ́n dẹ̀ pa ọmọ yẹn mẹ́yìn lọ́wọ́ ẹ̀dẹ̀ la ojú kalẹ̀ wọ́n dẹ̀ pa ọmọ yẹn mẹ́yìn lọ́wọ́ in tó lè ṣe tẹ́mì rẹ fi máa gùn pọ̀ in tó lè máa ṣe máa kọ́ ẹni tí wàá máa ṣe tẹ́mì rẹ fi máa gùn ọlọ́run ọba lọba tí máa jẹ́ kẹ́mi ẹ̀dá ogun o ṣùgbọ́n inú tó lè ṣe tọ́lọ́run gẹ́ òfin sọ pé eléyìí gbọ́dọ̀ kódà tẹ́lẹ̀ ìbá tó bá jẹ́ pé ẹ̀mí kúkúrú lélẹ̀ máa lò ẹ ló bá ń fi kún ọjọ́ orí ẹ̀ in tí wàá máa ṣe tẹ́mi ẹ̀ fi máa gùn máa kọ́ ẹ àwọn nǹkan tó lè ṣe tẹ́mi ẹ̀ fi máa gùn pọ̀ wọ́n sọ pé ọmọ yẹn pọ̀ ẹ̀jẹ̀ kú kí ló lè bí kéèyàn pọ̀ ẹ̀jẹ̀ kéèyàn máa pọ̀ ẹ̀jẹ̀ kí làwọn nǹkan tó lè bí mo fẹ́ state ẹ̀ fún wa mo fẹ́ ká mọ̀ torí ẹ̀ ló fi ní ìdíkọ̀ wà very very careful gbogbo owó tó bá ti jẹ́ ọmọ ológo tó dẹ̀ ti ń rí ògo yẹn lò o ní ìdí láti ṣọ́ra fún àwọn nǹkan kan nú ayé ẹ̀ ló fi já sí pé àwọn tí wọ́n manage ọmọ destiny boy yẹn wọ́n manage ẹ̀ dáadáa àwọn manager rẹ̀ wọ́n manage ẹ̀ dáadáa àwọn òbí rẹ̀ náà tún wá wọ́n tó mójútó ọmọ wọn ẹ̀yin lọ́lọ́run fún ẹ̀yin lẹ́ni ọmọ ológo yẹn àwọn òbí rẹ̀ náà mójútó ọmọ yẹn dáadáa tọ́mọ bá ti jẹ́ ọmọ ológo ẹni láti máa guide ẹ̀ láwọn àyè kan ẹni láti máa fún láwọn ìtọ́sọ́nà kan à ń pè kíní kan ní gastrointestinal bleeding ẹni tó bá ní gastrointestinal bleeding before death irú ẹni bẹ́ẹ̀ tó bá kú ẹ̀jẹ̀ máa jáde kí ló ń fa gastrointestinal bleeding kí ló máa ń fà òun náà ni ulcer H. pylori ìyí máa ń fà ulcer a máa fà liver disease ìyí máa ń fà gastrointestinal bleeding ulcer ìyí máa ń fà liver disease ìyí máa ń fà so ẹni tó bá ní ulcer lára tàbí wọ́n tó ní liver disease mójútó ra rẹ má kàn kúkú rewerewe oògùn rẹ ń bẹ herbs rẹ ń bẹ oògùn rẹ ń bẹ tó jẹ́ tìbílẹ̀ tí máa kọyín ẹni tó bá ní liver disease ó ń bẹ lórí péjì mi mo ti ṣàlàyé ẹ̀ sórí péjì mi tẹ́lẹ̀ màá tó àlàyé ẹ̀ sí ẹni tó bá ní liver disease nínú liver disease oníkéyìn ó ní hepatitis àrùn hepatitis nínú àrùn kan tó tètè máa pààyàn ní rèwerèwe ní hepatitis wà àrùn liver ní hepatitis gbogbo owó tó bá ti ní àìsàn liver disease àìsàn tó tètè pààyàn ní mójútó ra rẹ ẹ̀mí ìkọ̀ láàrọ̀ gbogbo tó bá lè fi insure life ẹni kó lò ní kó wá gbogbo tí ó bá ti mú ẹbọ dání tí ò dẹ̀ ní sọ́dọ̀ lórí ibú láyé àti lálìkìámà ó ní kó ṣe láti fi protect life rẹ o ulcer ń pààyàn o chronic ulcer H. pylori ń pààyàn liver disease ó ń pààyàn ẹni tí liver disease bá pa ẹni tí ulcer bá pa tó bá kú ẹ̀jẹ̀ ó máa jáde lẹ́nu rẹ̀ ẹ̀jẹ̀ ó máa jáde nímú ẹ̀ yó máa jáde létí ẹ̀ because wọ́n sọ pé ọmọ yẹn ó ń pọ̀ ẹ̀jẹ̀ nínú kó jẹ́ pé àìsàn yẹn ó ń yọ lẹ́nu tipẹ́tipẹ́ tí ó lámójútó
ó dẹ̀ tó mú nǹkan ó tó mú hard drug ọmọ yẹn tó ń gbé ló ń gbé ice bóyá kòlósì ni ó mú hard drugs allegedly ní nínú tí wọ́n sọ wọ́n ní mú hard drug ẹni tó ní liver problem tó mú hard drugs ṣe rí i pé ó ń fi kún problem ara ẹni ẹni tó ní ọ̀sà tí mú hard drugs ṣe rí i pé ń fi kún problem ara ẹni nínú tó lè jẹ́ nìyẹn o nínú tó lè pa ọmọ yẹn nìyẹn nínú tó tún lè pa ọmọ yẹn ó ní long bleeding long bleeding eléyìí tó jẹ́ pé tuberculosis ó lè fà á tuberculosis ó lè fa long bleeding bẹ́ẹ̀ náà ni pneumonia lè fa long bleeding pulmonary ó lè fa long bleeding bẹ́ẹ̀ ni trauma lè fa long bleeding ló fi já sí pé mo ń sọ eléyìí gbogbo wọn tó bá ní àìsàn lára àwọn nǹkan herbs tó jẹ́ ìtọ́jú tó jẹ́ total cure ń bẹ fún yàtọ̀ sí hospital kan kàn máa kó chọ́ọ̀kì fún ọ hospital wọn á bẹ manage àìsàn ara rẹ ni wọn à ní fún ọ ní total cure àwọn herbs màá ṣàlàyé àwọn herbs tẹ́ ẹ lè máa lò tí àìsàn kankan òfin ní dúró lára yín màá tún àlàyé ẹ̀ sí àlàyé ẹ̀ fún yín láàárọ̀ yìí fún ẹni tó bá farabalẹ̀ tó gbọ́ mi délẹ̀ àwọn herbs tẹ́ ẹ máa lò tí gbogbo àìsàn yìí tí òfin ní máa rọ́ọ̀lù yìí tí ò ní sẹ́yìn màá ṣàlàyé ẹ̀ fún yín láàárọ̀ yìí nínú tó lè fa kí èèyàn ó kú kẹ́jọ́ máa jáde nímú létí tàbí kó máa fọ́mẹ́ẹ̀tì ẹ̀jẹ̀ kó máa pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu kó tó kú torí pé wọ́n lọ́mọ yẹn ń pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu òun náà ni long bleeding ló wà léè tó jẹ́ pé tuberculosis ó lè fa long bleeding léè tó jẹ́ pé pneumonia ó lè fa long bleeding léè tó jẹ́ pé pulmonary ó lè fà á bẹ́ẹ̀ náà ni edema pulmonary edema bẹ́ẹ̀ náà ni trauma lè fà á trauma so torí pé táwọn pè ní trauma ó ní injury to the chest trauma the causes of trauma is injury chest injury to the chest bóyá ọmọ yẹn bóyá àwọn drugs ń gbé ó ti cause injury sí nínú gbáàyà ó lè fa trauma injury tó bá ti wà nínú gbáàyà yóò fa bleeding tírú ọmọ yẹn tírú ẹni bẹ́ẹ̀ bá fẹ́ kú yóò máa pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu ni yóò máa pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu bóyá hospital lọ yẹ kán gbé lọ sọ́dọ̀ babaláwo ọmọ tó jẹ́ pé bóyá trauma ló ní bóyá long bleeding ló ní bóyá intestinal ló ní kán gbé lọ sílé babaláwo táwọn èèyàn bá gbé àìsàn wá sọ́dọ̀ mi first thing tí mo máa ń kọ́kọ́ ní kán ṣe ni pé ẹ lọ sí test yẹn ló máa júwe ọ̀nà wo làwa ó gbà kọ́ mi without test báwo la ṣe fẹ́ kọ́ mi èèyàn kò ní dáa kéèyàn máa fi oògùn orí fífọ́ kó máa fi wo inú ríran tọ̀ nínú in tó lè fa bleeding ẹ̀jẹ̀ tí wọ́n lọ́mọ yẹn tú tó fi kú wọ́n ló pọ̀ ẹ̀jẹ̀ tí tó fi kú ni kí ló lè fà poison lè fà o poison or overdose drug overdose or poison ṣé wọ́n fún ọmọ yìí ní nǹkan jẹ ni sọ jẹ poison ni tó bá jẹ poison ó lè bleed tí ó fi kú tó bá jẹ́ pé poison ló jẹ ó máa bleed tí ó fi kú ni sí poison lọ́mọ yìí jẹ ni àbí ó lo overdose oògùn àbí kí ni tó sí ọmọ yìí gẹ́gẹ́gẹ́ tó fi ń pọ̀ àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ sọ́mọ yìí tó fi lè mọ bleed ó láwọn nǹkan tí mo ti kà sílẹ̀ fún ayé decomposition charges náà lè fà á decomposition charges ó lè fa kéèyàn ọmọ bleed kó tó kú ó ní as the tissue break down blood mixed with fluid tí àwọn tissue ara bá break down gbogbo àwọn tissue gbogbo àwọn iṣan tí ń gbé ẹ̀jẹ̀ lọ gbé ẹ̀jẹ̀ bọ̀ tán bá daṣẹ́lẹ̀ ẹ̀jẹ̀ máa mix mọ́ fluid lẹ́nu ara tó dé bá dẹ̀ ti mix mọ́ fluid nínú ara the next thing ni kí irú ẹni bẹ́ẹ̀ ó máa pọ̀ ẹ̀jẹ̀ kẹ́jẹ̀ ó máa jáde létí kó máa jáde nímú sáwọn tissue ara ọmọ ìdaṣẹ́lẹ̀ ni tó bá jẹ́ pé àwọn tissue ara ló daṣẹ́lẹ̀ tó bá jẹ́ pé àrùn lungs ló ní tó bá jẹ́ pé gastrointestinal ló ní ó túmọ̀ sí pé ọmọ yìí ti ń nọ́ọ̀sì àìsàn lọ́jọ́ tó ti pẹ́
tó bá wá jẹ́ pé tí nọ́ọ̀sì àwọn àìsàn yìí lára lọ́jọ́ tó ti pẹ́ kí ló dé tí àwọn òbí rẹ̀ tó jẹ́ pé ilé babaláwo ni wọ́n gbé lọ tó bá gbé lọ sí ilé babaláwo sí àìsàn tí ń bẹ lára rẹ̀ ṣé babaláwo ló lè kí ọ̀rẹ́ ló lè ṣe ló lè wò ó ọ̀tọ̀ ní abalisi o ọ̀tọ̀ ní babaláwo abalisi yàtọ̀ sí babaláwo irú àwọn èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo máa ń tọ́jú babaláwo babaláwo yàtọ̀ sí abalisi o èmi tí mò ń sọ̀rọ̀ yìí as an Islamic cleric I'm also an herbalist. Apart from being an Islamic cleric, being an Islamic scholar, I'm also an herbalist. Yàtọ̀ sí pé mo jẹ́ àfáà tí ń kọ́ ọmọ ní kéwú, tó ń kọ́ ọmọ ní kéwú, tó ń kọ́ ọmọ ní ọ̀rọ̀ Ọlọ́run. Bàbá herbalist sùn ní mi. Àwọn tí ń fi ewé àti egbò. I'm not a babaláwo. I'm not a ritualist. But I'm an herbalist. Herbalist and ritualist, they are not together. And the meaning is different. Ọ̀tọ̀ ni herbalist, ọ̀tọ̀ ni ritualist. Ọ̀tọ̀ ni babaláwo. Nílẹ̀ Yorùbá lẹ́ni a ti ń dalúrú papọ̀ mọ́, a ti ń dàpọ̀ mọ́ sàpà. Tí babaláwo gẹ́gẹ́ bá ṣàìsàn, ọ̀dọ̀ herbalist ni ó lọ. Àwọn herbalist ti wá àwọn doctor ilẹ̀ Yorùbá, our indigenous doctor, they are herbalists. Indigenous doctor, Yorùbá doctor, àwọn tí wọ́n tá lè pè ní doctor nílẹ̀ Yorùbá ní herbalist. Tí wọ́n fi ewé àti egbò, kí náà pè ní herbs ò ní ewé àti egbò. Àwọn tí wọ́n wá ń lu ewé àti egbò láti fi tọ́jú ọmọ ènìyàn, they call them herbalist. So téèyàn kan bá pè mí ní herbalist kò ní ìsí mi kò dẹ̀ bí mi nínú because truly sidikon I'm an herbalist. Herbalist ni mi because mo ń fi ewé àtegbò mo fi ń tọ́jú àwọn èèyàn. Ẹni tí ọ̀dà kan mọ̀ ni yóò máa wò pé báyà torí pé ó ń fẹ́ bú mi ó ń pè mí lábalist. Tó bá pè mí lábalist ó sì wí. I'm an herbalist because I'm using herbs to cure people. I'm using herbs to find a solution into the problem of human being. So, àwọn àìsàn kan bẹ tó jẹ́ pé ó kọ́kọ́ ní di medical cure, medical treatment, medical attention before kí herbalist tó dá sí. Àwọn àìsàn kan sì ń bẹ tó jẹ́ pé kọ̀ọ̀kan herbalist medical line ni àwọn àìsàn tó bá ti ní í ṣe pẹ̀lú surgery. Èèyàn kan wá sọ́dọ̀ mi níjọ́ kan ẹni ẹ ti send owó gan sí mi gbà tó dé ẹni ẹ àṣetúmọ̀ ló ní ẹni ẹ máa ń dákú ẹni ẹ ti wá send owó nǹkan ògùn òru ìgbà tẹ́ni ẹ dé mo wá bẹ̀rẹ̀ sí ní béèrè pé báwo ló ṣe ń ṣe ẹ ti lọ sí tẹ́sì ẹni ẹ wá ní wọ́n lò ní túmọ̀ nínú brain mo ní láti pé mo ní kó mú àkáǹtì nọ́mbà rẹ̀ wá mo lè send owó ẹ̀ padà sí èmi kọ́ ni màá ṣe léyìí. Only láti you have to go under surgery. Surgery ló máa lò because túmọ̀ tó ní nínú brain yẹn kò sí tẹ́mi ní lọ́wọ́ tí mo fẹ́ lò fún ọ èmi ò ní nǹkan rẹ̀ tí mo lè lò fún ọ tó lè mú túmọ̀ yẹn kó nínú brain rẹ àbí tí n bá fẹ́ parọ́ fún ọ lókùn tí n bá fẹ́ gbó lọ́wọ́ ẹ̀ èmi ìdẹ ní parọ́ fún ẹ èyí tí n bá mọ̀ nípa rẹ̀ ní máa sọ tí mi bá mọ̀ nípa nǹkan màá jẹ́ kó o mọ̀ pé mi mọ̀ nípa ìtẹ́ gbé wáyìí mo ní láti dá owó ẹni àtẹ̀kọ́ náà ti wá àgbàlagbà ni àtìyàwó mo ní láti gbà kan mo dá owó wọn padà mo ní ẹ lọ sí surgery òní total cure fún túmọ̀ tẹ́ ní nínú ọpọlọ yẹn òní ṣàkóbá fún ọpọlọ tẹ́ fi ń dákú tá bá mo túmọ̀ yẹn kó sí tá lè lò ṣùgbọ́n ẹni tó bá wá tí ń dákú tógun òru ṣe tó lọ yẹ ọpọlọ rẹ̀ tí ò ní túmọ̀ nínú ọpọlọ àwa nǹkan tí ó lò ń bẹ tí ó dẹ̀ lọ pẹ̀lú òwò lọ mọ́ lọ Port Novo ń jò ní ọmọ kan la lọ tọ́jú ní Port Novo ọmọ kékeré student ni ọmọ secondary school tí ń dákú wọ́n ṣe tẹ́sí mi kò ní kankan nu ọpọlọ mo ní pẹ̀lú òwò Ọlọ́run ilé ìwọ lọ ó dẹ̀ lọ alhamdulillah. So Destiny boy wọ́n ní nǹkan kan sí ọmọ yẹn lóru wọ́n gbé lọ ilé babaláwo
ó ṣe é ṣe kó jẹ́ pé n tó ń ṣe ọmọ yẹn kó jẹ́ pé kọ̀kọ́ fọ́dọ̀ babaláwo wọ́n ní poison ló jẹ irú poison wo ló jẹ ṣé poison tó jẹ yẹn ṣé poison tí babaláwo lè kí ọ ni torí pé tó bá ti jẹ́ pé spiritual poison ló jẹ babaláwo lè ní tí ó fún tí ó ṣùgbọ́n tí kì í bá ṣe spiritual poison kọ́ náà fún jẹ tí kì í bá ṣe spiritual poison ni wọ́n fún ọmọ yẹn jẹ ṣe agbára babaláwo kọ́ tó bá jásí pé kì í ṣe spiritual poison náà fún ọmọ yẹn jẹ ó túmọ̀ sí pé hospital lọ́yẹ̀ kan gbé lọ ṣùgbọ́n tó bá jẹ́ pé spiritual poison ni àwọn herbalist àwọn náà máa antidotes fún spiritual poison kì í sọ̀rọ̀ pàǹpọ̀fọ̀ ó dàbí kéèyàn jẹ poison kan ní àáfà nǹka kùrìsì yù lé lórí ọ̀rọ̀ kùrìsì yù kọ́ o téèyàn bá jẹ poison kùrìsì yù kọ́ ọ̀rọ̀ kùrìsì yù kọ́ o wọ́n antidote fún that particular poison ni wọ́n máa wá fún ẹ má jẹ́ àfi àlàáfíà ara wa ṣeré don't play with your head because your life is one there is no duplicate for your life tó o bá ti kú okú nìyẹn wọ́n tún fún èèyàn kan fún mi lénìí ní kiri nínú àwọn àgbà olóṣèlú ní kọ́lọ́mbà wa kẹ́ bàbá yẹn àwọn náà ti lú wọ́n ti kú wọ́n ti lọ nìyẹn kọ́lọ́mbà wa kẹ́ wọn bàbá wa ìdákùlà wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ wọn wọ́n dẹ̀ ṣàlàyé àwọn àìsàn tán pass through fún mi kó tó di pọ́ lọ́jọ́ dé gbogbo àwọn nǹkan tá à ń sọ nìyẹn you have to take care of your life take care of yourself tó bá ti notice nǹkan kankan nípa health ara rẹ tètè mójútó tó bá ti ń discover pé nǹkan kan ó ń bẹ nínú ara rẹ tí ò sí ń bẹ lánàá pariwo síta àwọn tó mọ nǹkan rẹ ń bẹ ewé àti egbò tó dájú ń bẹ tó máa mú àìsàn kúrò lára téèyàn bá ní blood cancer èmi ń tọ́jú rẹ̀ téèyàn bá ní tó bá ní kidney problem mò ń tọ́jú rẹ̀ téèyàn bá ní àìsàn hepatitis mò ń tọ́jú rẹ̀ ọlọ́run bá ń lò mí sábàbí fún tí mi ìdẹ̀lé káyé èèyàn tọ́lọ́run ti lò mí sábàbí lórí àìsàn kíndìnrín mi ìlé káyé èèyàn tọ́lọ́run ti lò mí sábàbí lórí àìsàn hepatitis lórí blood cancer kéèyàn ní cancer and blood cancer mi ìlé káyé èèyàn tọ́lọ́run ti lò mí sábàbí fún. bẹ́ẹ̀ náà ni bp kéèyàn kan wá sọ pé kò sí àgbo bp kò sí oògùn bp tọ̀jẹ́ tìbí láti sọ fún ẹ bẹ́ẹ̀ èmi mà tọ́ dájú. bẹ́ẹ̀ náà ni diabetes òpònú èèyàn lẹ́ni tó lówó lọ́wọ́ táìsàn tí ò tó nǹkan pa. bàbá àgbà kọmíṣánná kan nílùú Ìbàdàn lánàá níjó òní kọmíṣánná kan nílùú Ìbàdàn níjó òní tí diabetes pa wọ́n lọ́gọ̀ síra rẹ̀ ni diabetes lásán pa kọmíṣánná 100 nínú àkáǹtì ẹyọkẹ́ nínú àkáǹtì ẹ̀ wọ́n bá billions of naira ń bẹ̀ ẹyọkẹ́ nínú àkáǹtì wọ́n bá billions náà bá ń bẹ̀ olórí ibú lélẹ́yìí diabetes pàwọ́ ó fẹ́ mi ní 1 million naira nínú billions of naira tí bílá kan jẹ èmi ò ní tú gbogbo oògùn diabetes tí mo mọ̀ ní ṣe fún ọ láyé gbogbo tí jẹ́ oògùn diabetes tí mo mọ̀ ní màá ṣe fún ọ ọdẹ gbọ́dọ̀ lọ ni kì í ṣe pé àmàlẹ́jì ẹ̀ yóò lọ ni. olórí ibú èèyàn lẹni tó lówó nínú àkáǹtì táìsàn kékeré sì ń bẹ lára rẹ̀ tí ò ní náwó lórí àìsàn yẹn ṣèwèrè ní ẹni ó fẹ́ parẹ́ láìtọ́jọ́ ni ó dàbí kéèyàn máa parẹ́ ni kó o lówó lọ́wọ́ àìsàn tí ò tó nǹkan ó dẹ̀ fẹ́ gbẹ̀mí ẹ ó dẹ̀ wúra rẹ̀ ràn ọkọ̀ mẹ́ti suicide mọ́ra ẹni yẹn. lọ́jọ́ máa ni mo ti ń béèrè lọ́wọ́ ìyá Destiny àti bàbá Destiny pé kí irú àìsàn wo ní ń ṣe ọmọ yìí tẹ́ ẹ lọ ń fi oògùn inú rírun wo orí fífọ́ tẹ́ ẹ fún oògùn orí fífọ́ wo inú rírun. Don Richard ẹ̀mí rẹ̀ ogun Don Richard ẹ̀mí rẹ̀ ogun kò tijú ọ bọ́ sí gbangba lórí social media pé irú àìsàn báyìí ní bá mi fínra ṣebí voluntarily ni mo jáde tí mo ṣe àgọ́mọ kidney tí mo lọ gbé fún Don Richard voluntarily ni nígbà tó jáde torí pé fi mí pamọ́ kí n pa ọ́ lórúkọ àìsàn tú mi síta kí n fi ọ́ lẹ̀ lórúkọ àìsàn jẹ́ o ìwọ tó bá ti ń dí àìsàn mọ́ra àìsàn tí ó pa ọ́ nìyẹn o ló dé mọ́ra yẹn o ó fẹ́ para ẹ̀ nìyẹn ẹni ó bá ti ń dí àìsàn mọ́ra intentionally ló fẹ́ para rẹ̀
sọ tí ń sí ọ yẹn síta wàá rí pé wàá rí kí ọ àwọn èèyàn mọ oògùn àìsàn àwọn èèyàn mọ oògùn àìsàn mo lọ sọ́dọ̀ bàbá mi kan níjẹta wọ́n tún fún mi lóògùn nínú àwọn oògùn àìsàn tó lè máa ṣe àwọn èèyàn láǹfààní nínú tí sì máa tó kọ́mọ̀ tí máa ń dá àwọn èèyàn láàmú ni ó ní ọ̀fẹ̀kẹ́ ó ní kéèyàn ó ní kàtá ọ̀fẹ̀kẹ́ kàtá ẹni kàtá bá ń ṣe ọba àlù ló fún mi láyé oògùn yẹn màá dẹ̀ kọ́lọ̀ ń dákun kọjá kẹ́mi bàbá wa alákiri bàbá wa kiri ọ̀fi kirele kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi wọn oògùn màá ṣàlàyé ẹ̀fẹ́ yìí náà ẹ̀yin náà ẹ̀ fi sọ́wọ́ ẹni tí kàtá bá ń dà láàmú kò sí bí kàtá yẹn ṣe lè le tó kéèyàn kan wá sọ pé kò ní ìdí kan lọ sí hospital kò ní ìdí kan ra àwọn procode àbí àgùn kàtá kò ní ìdí ẹ̀ nǹkan ẹyọ kan péré ló ní ìdí ẹni kàtá bá ń dà láàmú tí kàtá yọ lẹ́nu nǹkan ẹyọ kan tó tákì ọ ní tí kàtá bá ti débẹ̀ tó bá ti lè ṣe báyìí yóò lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni bàbá mi ní kẹ́ lọ ra àlùbọ́sà ẹyọ kan àlùbọ́sà red ẹyọ kan ẹ rà kẹ́ wá ṣe kíni ẹ fọnù dáadáa ẹni kàtá bá ń dà láàmú mo ń sọ eléyìí mo ń fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn nǹkan ìwòsàn tó jẹ́ ti bàbá wa ń bẹ tó jẹ́ pé ẹni tó bá jẹ́ abálíìsì tí bá máa ń lo ewé àtegbò láti fi ṣe ìwòsàn ọmọ ènìyàn ó nìkan ló máa mọ̀ pé àwọn nǹkan ìwòsàn ń bẹ tó dẹ̀ jẹ́ bí iná tó bá ti mú àlùbọ́sà yẹn tó fọ̀nù dáadáa gé sọ́nà mẹ́rin ìwọ là sọ́nà mẹ́rin after 4 hours máa jẹ ìlàjì máa jẹ sọ ma pé ọ̀nà náà lọ là sí so wàá mú ẹyọ kan nínú mẹ́rin yẹn wàá mẹ́sàn ọ̀pọ̀ jẹ wàá máa jẹ díẹ̀díẹ̀ tí wàá fi jẹ tán tó o bá ti jẹ tán after 4 hours wàá tún mú kan nínú rẹ̀ wàá tún jẹ yóò kù méjì tó bá tún ti di after 4 hours wàá tún mú kan nínú rẹ̀ wàláì kó o tó jẹ méjì sí mẹ́ta o ò ní gbúrò kàtá yẹn mọ́ ẹ lọ dán wò ìwọ tí kàtà bá ń ṣe bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ ra àlùbọ́sà red yẹn ni o tó máa ń ní oró dáadáa olódáa jù tí yẹn bá fẹ́ lu àlùbọ́sà láti fi ṣe nǹkan wòsàn ara àlùbọ́sà red yẹn ló dáa jù ìwọ kan fọ́nù dáadáa kó yọ àwọn èpo ara rẹ̀ àwọn èpo fẹ́lẹ́fẹ́lẹ́ ara rẹ̀ yẹn ìwọ yọ dànù gbogbo àwọn ibi tí ìdẹ̀tí bá wà lára rẹ̀ yẹn gé dànù kó wá la àlùbọ́sà yẹn kó là sọ́nà mẹ́rin kó kọ́kọ́ pín sí méjì kó tó wá pín sí méjì lẹ́lẹ́kejì ó máa pín sí mẹ́rin kó wá mú ẹyọ kan nínú mẹ́rin yẹn ìwọ jẹ kó ra máa ṣẹṣẹnu díẹ̀díẹ̀ tó bá jẹ tán tó bá di after 4 hours tó mú kejì tó jẹ tó tún ti di after 4 hours tó mú kẹta tó jẹ wàláì kó tó jẹ méjì sí mẹ́ta nínú àlùbọ́sà yẹn o tó gbúrò kàtá yẹn mọ́ yóò lọ yanyan ni kò sí bó ṣe lè tó ọmọ yẹn tó fi ra procode èlò lọ́rọ̀ àlùbọ́sà so bàbá Destiny Boy ìyá Destiny Boy kí ni tẹ́ ń wò tí ológun ọmọ yẹn fi kú mọ́ yín lọ́wọ́ kódà tá a bá kọ́ pé èyàn ò kú ní rèwerèwe tó o bá mọ ọ̀nà rìn o ò lè kú rèwerèwe àdìsí kan lọ́jọ́ kémi ọmọ o àti aya alukuran kan suratul Qadri aya yẹn ó jẹ́ kémi ọmọ súrà yẹn jẹ́ kémi ọmọ pé Ọlọ́run á máa yí kádàrá burúkú olórí èèyàn ẹni ó yan ẹ̀mí kúkúrú tọ́lọ́run dẹ̀ sí lẹ́lẹ́mì gígùn suratul Qadri aya yẹn àwọn súrà yẹn àti àwọn aya tí ń bẹnu ẹ̀ ó jẹ́ ká mọ̀ pé Ọlọ́run máa yí kádàrá burú sóore fún yàn inna anzalnahu fi laylatil qadri wa ma adraka ma laylatul qadri laylatul qadri khayrun min alfi shahr tanazzalu lil malaikati wa ruhu fiha bi izni rabbihim min kulli amrin salamun hiya hatta matla'il fajri òru àtúnyàn òru tẹ́yẹ̀ máa tó kádàrá yàn kì í sí òru yìí nìkan lọ́lọ́run lè tó àdísù ànábì jẹ́ kó yé wa pé Ọlọ́run ó lè yí kádàrá burúkú lórí èèyàn kódà ká ti sọ pé ẹni yìí ẹ̀mẹ́rẹ̀ ò ní gùn o wàá dẹ̀ sí àwọn nǹkan kan Ọlọ́run dẹ̀ máa ní kẹ́mẹ̀rẹ̀ ogun àwọn nǹkan tó lè máa ṣe tọ́lọ́run máa fi yí kádàrá burúkú lórí rẹ̀ máa kọ́ ẹ máa ṣàlàyé ẹ̀ fún ẹ kí n tó parí sóyìí kí ni
ta'awwazu billahi min jaril bala'i Abu Hurairah la Nábì sọ̀rọ̀ yẹn fún ire Abu Hurairah o sọ fún àwọn èèyàn kan máa wá sọ Ọlọ́hun níbi àwọn nǹkan mẹ́rin kan Ànábì wá jaril bala'i ilé kókó àdánwò Ànábì ní ẹ̀bẹ̀ lọ́n lórí ẹ̀ kọ́lọ́ ọmọ fi ṣe àkọ́kọ́ nìyẹn wàdáràkì ṣàkọ́yì orí ibú tí máa lè yàn bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní kí Abu Hurairah ó wọ̀ ọ̀nà wa ká wá sọ Ọlọ́run níbẹ̀ ká máa bẹ Ọlọ́run níbẹ̀ pé kọ́lọ́run kó má jẹ́ kó rí ibú ó lé abáláyé ilé kókó àdánwò làkọ́kọ́ pé kọ́lọ́run má fi ilé kókó àdánwò gbá wa mú ẹlẹ́ẹ̀kejì ní orí ibú tí máa lè yàn bá Ọlọ́run dákun má jẹ́ olórí ire tí ó fi dolórí ibú Olúwa má fi kàn wá ẹlẹ́ẹ̀kẹta wàsúù kọ̀dọ̀ yìí kádàrá abú tí máa kò lórí ẹ̀dá kọ́lọ́ má jẹ́ kó lórí wa Ànábì ló ní ká bẹ lọ́n lórí ẹ̀ òṣèlá Muhammad ló ní ká bẹ lọ́n lórí rẹ̀ kádàrá abú tí máa kò lẹ́dà lórí tànàbí bá mọ̀ pé kádàrá abú tọ́lọ́n bá ti kọ kò ní yí mọ́ Ànábì ò ní ká bẹ lọ́n lórí ẹ̀ pé kádàrá abú tí máa kò lẹ́dà lórí Ànábì ní ẹbẹ lọ́n ta'awwazu billahi min su'i qada'i ẹbẹ lọ́n lórí kádàrá abú tí máa kò lẹ́dà lórí kọ́ mọ́ kò lé lórí ó túmọ̀ sí pé Ọlọ́run máa yí kádàrá tí ọ̀dà kó lórí èèyàn kí ló dé tá a bá gbà pé lóòótọ́ àmúwọ́ Ọlọ́run ni àwọn òbí ẹ̀ náwó ran o àwọn òbí Destiny Boy náwó ran tá a bá gbà pé lóòótọ́ àmúwọ́ Ọlọ́run ni tó ṣẹlẹ̀ sí Destiny Boy pé bọ́lọ́run ṣe kọ́nà àwọn òbí ẹ̀ wòran ní ọmọ ojú òní ọmọ 22 years ọmọ 22 years ọmọ kékeré tọ́yẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní lo àwọn òbí ẹ̀ wòran ni o kọ́lọ́n dákun kọ́mọ fàbùrú kan wà tọmọtọmọ kọ́mọ fàbùrú kan wà kọ́mọ fi kàwọn ọmọ wa ẹ má jẹ́ ká sàsùnpìyè gbogbo ìwọ tí liver problem tó o bá ní liver problem ìwọ tó o ní kidney problem ìwọ tó o ní cancer problem there is total cure àwọn tí mo ti tọ́lọ́run ti lò mí ní sábàbí fún mi lè kà wọ́n àwọn tí ò ti rí mi pé gan tó jẹ́ pé gbogbo tí mo filẹ̀ sọ online wọ́n lò Ọlọ́run lò ní sábàbí fún wọn mi lè kà wọ́n tọ́dẹ̀ fún àdúrà ràn wá lọ́wọ́ àdúrà wọn dẹ̀ ń ṣiṣẹ́ lórí wa bàbá mi kan ní US Ọlọ́run lọ́mọ iye èèyàn tí wọ́n rí fáà sọ́dọ̀ mi lórí ẹni tó bá ní kidney problem Alhaji Maruf Ọlọ́run dákun jẹ́ kẹ́mi ẹ̀wọ̀n ogun prostate enlargement Ọlọ́run lọ́mọ iye èèyàn tí mo ti tọ́jú lórí ẹ̀ àìsàn ojú nìkan ni mi ò kí ń gbà ẹni ó bá láìsàn ojú mi ò kí ń gbà àwọn tó mọ̀ nípa ẹni mo máa ń taari ẹ̀ sí báwo láìsàn ó sì wá máa ṣe wá pàápàá jùlọ ọmọ ológo ọmọ tó jẹ́ pé òun lògo fáwọn òbí rẹ̀ kí làwọn òbí rẹ̀ ń wò irú àìsàn wo ló sọmọ yẹn àìsàn kan ti wà lọ tó bá jẹ́ pé àìsàn ara ni àìsàn kan ti wà lára ọmọ yẹn tipẹ́ tí ó bá wá jẹ́ àìsàn lọ́sọmọ yẹn tó bá jẹ́ pé ọmọ yẹn jẹ poison ni nígbà tó jẹ poison sọ́dọ̀ babaláwo lọ́tọ́ kan gbé lọ ní àbọ́dọ̀ àbí hospital tó bá jẹ́ pé poison ni allegedly wọ́n ní poison ni wọ́n lọ pọ̀ ẹ̀jẹ̀ tó fi kú ni allegedly tó bá jẹ́ pé ọ̀pọ̀ ẹ̀jẹ̀ tó fi kú ni nǹkan méjì ló lè jẹ́ nínú kó jẹ́ àìsàn ara nínú kó àwọn nǹkan tí mo ti kà sílẹ̀ fún asẹ́yìn yẹn nínú kó jẹ́ pé àìsàn ìkànnù àwọn àìsàn yẹn ń bẹ lára rẹ̀ tàbí kó jẹ́ pé spiritual poison ló jẹ́ tàbí kó jẹ́ poison tó lè jẹ́ lélẹ́yìí poison yẹn lè pè sọ́nà méjì ó lè jẹ́ spiritual one and non-spiritual poison tó bá jẹ́ pé spiritual poison ló jẹ́ ọ̀dọ̀ àwọn herbalist ni àwọn náà lè kí ọ̀rẹ́ tó bá wá jẹ́ pé non-spiritual poison ni ọ̀dọ̀ àwọn medical hospital ló yẹ kán gbé lọ ṣùgbọ́n àti ìrẹni ṣàlàyé irú bó ni nǹkan yẹn ṣe jẹ́ gan àtìgbàwo lọ́mọ yẹn ti nọ́ọ̀sì àwọn àìsàn lára ṣé kò nọ́ọ̀sì àìsàn kankan lára sọ́kàn wà bẹ́ẹ̀ ṣé poison náà ló jẹ́ tó bá wá jẹ́ poison ni irú poison wo ló jẹ́ àwọn àìsàn kan bẹ́ẹ̀ téèyàn bá jẹ́ poison tán àmọ́ irú poison tó jẹ́ medical àti herbalist àwọn méjèèjì náà máa attend sí àwọn méjèèjì náà máa attend sí medical máa attend sí bẹ́ẹ̀ náà ni wọ́n máa allow herbalist láti attend sí láti fún ní àwọn antidote poison antidote
so àwọn ẹbí tí wàhálà ìtajàlú yìí ṣẹlẹ̀ sí, Ọlọ́run dákun bá wa dúró tì yín o, bá wa pẹ̀lú yín o, Ọlọ́run ní ká rí kó ọmọ mọ́ o, a ní rí kó ọmọ mọ́ o, ṣùgbọ́n gbogbo tí wọn náà bá lè fi ensure life ẹni kó fi ensure life ẹ o, gbogbo tó bá lè fi ensure life ẹ ni kó fi ensure life rẹ. Nǹkan ẹyọ kan tí mo fẹ́ ṣàlàyé fún yín tí àìsàn òfin ní dúró nínú liver, nínú ara, tẹ́nìkọ̀ọ̀kan máa ṣe, ẹ máa fi mú kọ́, máa ṣàlàyé nǹkan méjì kò ní jẹ́ ọ̀kan, ó máa jẹ́ méjì. Ẹ máa ṣe, ẹ máa fi mú kọ́, àìsàn ò ní dúró, gbogbo àìsàn tó bá ti ń wọnú ara yóò máa flush out ní. Òun náà ni pé ẹ lọ wá kan blala, ẹ lọ wá kan blala, ẹ tọ́jú kan blala, ẹ lọ kó kúnná, ẹ wá pò mọ́ òrí, ẹ pò mọ́ òrí, tẹ́ bá ti fẹ́ mú kọ́, ẹ rọra máa bu síbí ìlàjì síbí ìmùkọ́, ìlàjì tàbí ká sọ pé ìlàjì gan ti pọ̀ jù, ìlàta síbí ìmùkọ́, ẹ máa rọra ẹ máa bu ìlàta síbí ìmùkọ́, ẹ máa bù mọ́ ògì gbóná, ẹ máa bù mọ́ ògì gbóná, kẹ́ ẹ máa mix ẹ papọ̀, ẹ máa fi mọ́gì. Gbogbo tí ń jẹ́ ìsan ara ni yóò máa flush dànù nínú ara yín. Ọjọ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ẹ máa ra àdí ẹ̀yán síbí ìmọ̀kọ́ ẹyọ kan, ẹ máa bu síbí ìmọ̀kọ́ kan, ẹ máa bu sínú ògì gbígbóná. Gbogbo tí ń jẹ́ ìdẹ̀tí ara ni àìsàn kan fẹ́ dúró lára yín ni, tẹ́ bá ti ń fi ìmọ̀kọ́ láàárọ̀ kẹ́ tó jẹun, yóò máa flush gbogbo tí ń jẹ́ ìdẹ̀tí ara àti gbogbo àìsàn tó lè dò sí lára, yóò máa flush ẹ̀ dànù ni. Àdé ṣàìsàn o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Débi tá a délé ni. Alhaji Oríyọmí, ṣe rí ọkùnrin tí ó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ ẹ̀, akọ iṣẹ́ ni Yorùbá ló ń ṣe. Akọ iṣẹ́ ni. Mo rò wípé nítorí pé mo jẹ́ ìkan lára àwọn Yorùbá nation tẹ́ fẹ́ nùbà yẹn wípé along the line àgbà fúnra wa, a bẹ̀rẹ̀ sí ní bára wa jà, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Alhaji Oríyọmí, ẹ má fòbù rẹ̀ wà mú Yorùbá nation movement or campaigner lájẹ. Ẹ má try láti condemn effort àwọn èèyàn kan. Ìdí ni wípé tá bá sọ̀rọ̀ wípé àwa kan kóra wa jọ, ta ní a fẹ́ à ń bẹ̀ fún orílẹ̀-èdè ìdádúró wa. Ẹ bá wa mute àbí kẹ́ máa gbé yín sọ̀kalẹ̀ ń disturb níbi, ẹ bá wa mute lọ́dọ̀ yín sà. Ẹ bá wa mute Christian love. Okay. So, ẹ ń disturb wa. Bí mo yẹn ṣe àlàyé lọ, ní ìgbà tí àwọn kan rí, wọ́n ní ojú ìran ṣùnùkùn ojú ṣùnùkùn náà fi ń wò. Ní ìgbà tí àwọn kan rí situation Nàìjíríà pó ti critical, kò sí ọ̀nà àbáyọ. Tí àwọn nọ́dánà tí wọ́n dẹ̀ ti swallow Nàìjíríà, tí wọ́n ti gbé mì síkùn, tán rí àwa bẹ́ẹ̀ ni wípé landlord ni àwọn, àwa tó kù ayálégbé ni wá, mi rent. Tí wọ́n rí wa bẹ́ẹ̀ ni wípé ṣe la wá tọrọ Nàìjíríà bá wọn gbé. Gbogbo nǹkan tó yẹ kó jẹ́ títí wa tí wọ́n fi ń dùn wá, èyí tó wá le jù ńbẹ̀, wọ́n tó wá fẹ́ máa reduce population wọn láti pa wá, wọ́n fẹ́ Islamize Nàìjíríà, wọ́n fẹ́ ṣe many things. Àwa kan wá ní ká dá dúró. Tá bá ní pé ká dá dúró, ṣe àti ìtò dá dúró ni, a tó dá dúró by population, a tó dá dúró by everything tí ìlú fi ń dá dúró, gbogbo ẹ̀ ní ọmọ káàárọ̀ òjíire láti tó dá dúró. Kì í dẹ̀ ṣe àwa yìí tá bẹ̀rẹ̀ ní àsìkò yìí láti bẹ̀rẹ̀. A ti gbọ́ wípé ó ti bẹ̀rẹ̀ láti ayé àwọn bàbá wa Awólọ́wọ̀. Nígbà táwọn náà ti rí, tí wọ́n ti gbìyànjú títí wọn tó ti rí wípé ọ̀rọ̀ Nàìjíríà yìí kò sí bí àjọṣepọ̀ yìí. Lóòótọ́ mistakenly ó wá látọ̀dọ̀ wọn náà láti force wa forcefully as a one Nigeria. Ṣùgbọ́n àwọn náà ó tó stage kan táwọn náà rí wípé kò lè work.
títí tá a dẹ̀ fi máa gba orílẹ̀-èdè yẹn torí ó máa ṣẹlẹ̀ ìgbà tí àkókò ní ẹnikẹ́ni nínú wa ò mọ̀. Ìyẹn ló fi jẹ́ wípé ìrìn àjò yẹn ò lè kú láéláé nígbà tí ò ti kú láti ayé àwọn bàbá wa Awólọ́wọ̀ títí tá a fi máa délẹ̀ lérí tọ́run fi máa gbà fún wa tá a fi wà official kò lè kú láéláé. Ṣùgbọ́n ṣe ni láàánú jọjọ bàbá Alhaji Oríyọmí Hamzat wípé ẹ̀yin wà lára àwọn tí ẹ lè máa rò wípé kẹ́ bẹnu àtẹ́lu ọ̀rọ̀ Yorùbá Nation àbí kẹ́ rò wípé àwa ta kóra wa jọ yẹn bóyá àmọ́ kan tá à ń ṣe àyè rírí ni ọ̀rọ̀ yé wọn torí majority yín ní ìgbà tí àkọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dún náà lọ́hùn mo mọ èrò ọkàn ọ̀pọ̀lọpọ̀ mo mọ kọ́mẹ̀ntì tọ́pọ̀lọpọ̀ máa ń kọ lórí show mi nígbà náà wípé ká lọ wábi jókòó sí àwọn aláìníṣẹ́ Yorùbá Nation orí Facebook wo lẹ̀ ń gbà Yorùbá Nation online wo nǹkan tí anybody ò gbọ́ Nàìjíríà online lẹ ti ń gbọ́ àwọn kan tiẹ̀ tún sọ wípé ẹ má dá wọn lóhùn àwọn PDP ló ń ṣiṣẹ́ àwọn PDP ló recruit wọn most especially àgàgà nígbà tí bàbá Ìgbòho wá bá wa dá sí wọn ní rán náà pa ṣe rí Ìgbòho ní pé PDP ni àwọn náà lọ recruit wọn mọ̀ ìpínlẹ̀kùn ti mú wọn lọ́wọ́ wọn ọ̀rọ̀ owó nínú ìjọba APC ló ti gbàjọba mọ́ wọn lọ́wọ́ ọ̀nà ṣe ó fẹ́ dàjọba rú kò sí nǹkan tí oníkálukú máa sọ ṣùgbọ́n ibi tí inú tèmi ti dùn lénìí ní àṣálẹ̀ ni wípé ọdún náà lọ́hùn àwọn information tí ó dé ọwọ́ ti tèmi àti àwọn nǹkan tí mo rí ìwọ̀nba ọ̀nà idea tí mo lè fi present ẹ̀ online àti ọ̀pọ̀lọpọ̀ tá a padà wá darapọ̀ mọ́ movement gbogbo wa tá a dẹ̀ pariwo especially lórí ọ̀rọ̀ yìí security èwo ni ò tí ì ṣẹlẹ̀ ńbẹ̀ torí lọ́dún náà lọ́n bá ṣe pariwo yan ọ̀pọ̀lọpọ̀ òun wò pé irọ́ là pa attention seeker ni wá àwọn kan ló rán wa wọ́n fẹ́ fi social media make owó wọ́n fẹ́ ṣe kinní kan ó ní iye ọdún tí mo fi stream dáadáa orí Facebook dé ní mi ò bá wọn make sísì bó ṣe make owó tó lórí Facebook kò sí kankan mi èmi tún send owó ni mo tún pa owó fún Facebook mi torí àwọn page mi tó ń gbé léra mo máa ní láti boost ẹ̀ tí ò dẹ̀ many things ni mo ti dojú kọ mi tí mo ti face tó ti yẹ kó ti discourage mi but we are still here today to God be the glory àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní tẹ́ dúró tàjọ dúró tán mi ò wá expect pé irú Alhaji Oríyọmí Hamzat tẹ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀yin lẹ máa wá wo nǹkan tẹ́ fẹ́ fi sọ̀rọ̀ nípa ilẹ̀ káàárọ̀ òjìrì àbílẹ̀ Yorùbá lénìí kẹ́ wá wò wípé ọ̀rọ̀ Yorùbá Nation tẹ́ bá tẹ̀ máa sọ̀rọ̀ Yorùbá Nation ibi tẹ́ ti máa acknowledge effort wa tẹ́ ti máa sọ wípé àwọn wọ̀nyí wọ́n gbìyànjú tí wọ́n ṣùgbọ́n situation tó dé ilẹ̀ torí ẹ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan wà bẹ́ẹ̀ yẹn tẹ́ sọ tó make sense wípé àwọn àgbààgbà wa ká ní ìgbà tá ti béèrè fún Yorùbá Nation Oòduà Nation ká ní wọ́n ti ẹ̀ wá Ọlọ́run tó ti wá gbà fún wa nígbà yẹn tó ti wá come to pass ẹnu ìjàlàbá sì wà tó tọ́ tilẹ̀ tọ́lọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí ìjàlàbá máa jà nísinsìn ìyẹn gbogbo ọmọ káàárọ̀ òjìrè àbí Yorùbá land ẹ jẹ́ ká jọ wẹ́nu ilẹ̀ ká jọ wẹ́nu ọkọ ẹ má bú Alhaji Oríyọmí ẹ jẹ́ ká jọ wẹ́nu ilẹ̀ ká wẹ́nu ọkọ ẹ jẹ́ ká wò kọ́ tó ṣẹlẹ̀ láàrin àwọn ọba wa tá a bá wá gbà á ṣé Yorùbá Nation la máa pè ní àbí Oòduà Nation torí gbogbo ìgbà tẹ́mi bá wọn darapọ̀ yìí tá fi ń pariwo Oòduà Nation Yorùbá Nation Ọlọ́run ọba ń gbọ́ èmi ò mọ̀ wípé ìpínyà kan wà níbì kan pé Oòduà Nation Oòduà ọ̀tọ̀ Yorùbá ọ̀tọ̀ I believed wípé Yorùbá ó ti justify gbogbo wa collective word ni torí mo ti treat kéèsì kan lórí ètò ìrí tí brother mi kan ọmọ Ogun State pé wọlé tó ní àwọn kì í ṣe Yorùbá ó ní Ogun State làwọn mo wá wò pé òkè tó bá rí bẹ́ẹ̀ mo pé ààrẹ Òpìtàn Lájí Àbáàsì lọ́jọ́ yẹn sórí ètò live tọ́dẹ̀ bá wa ṣèyànnà náà pé lóòótọ́ Èkìtì Oǹdó Ògùn kankan bẹ́ẹ̀ yẹn wọn ò sí ní wọn ò ń ṣe Yorùbá ṣùgbọ́n nígbà tó 18 something wọ́n dárúkọ ẹ̀ wípé ọdún yẹn ni gbogbo everybody àti Èkìtì àtòǹdó àtògùn àti Lagos gbogbo wọn tó foríkorí tó ṣe meeting wípé òkè ẹ jẹ́ ká gbà kájọ máa jẹ́ orúkọ kan ó yá ẹ jẹ́ ká ṣùsì ká máa jẹ́ Yorùbá nǹkan tẹ́mi dé bá ní ìgbà tán bí mi nìyẹn Yorùbá yẹn ni mo dé bá kò sí ìyàtọ̀ pé Yorùbá land ibi tó wà lélẹ̀ Oòduà land no
mo dẹ̀ mọ̀ wípé gbogbo wa anywhere tá bá wà ní all over the world tó bá ti béèrè pé are you from Nigeria? Yes, I'm a Yoruba person. Tó jẹ́ sí pé òyìnbó gan mọ̀ pé there is a Yoruba, there is Igbo, there is Hausa. Mo rò pé Hausa sì wọ́n ti parẹ́, Fulani ti take over. So wọ́n bí ẹ, are you a Yoruba or Hausa, Fulani or Igbo? You see? Ṣùgbọ́n ó bani nínú jẹ́ gan ni wípé níbi táwa jọ dé dúró nísìnyí. Nǹkan tó ń ṣẹlẹ̀ láàárín àwọn àgbààgbà wa ó ń pa wá, ó jẹ́ ẹ̀dùn ọkàn fún wa. Ẹ ń jẹ́ ká rí wa àwa tá dìde lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè ìdádúró yìí pé a fẹ́ dádúró. Ẹ jẹ́ ká ríra ọbẹ̀ ni wípé no, àbá ti mọ̀ ká má bá wọn dá sí àbí ká má ṣe. Because ìrìn àjò tó jẹ́ wípé ó làmìlaka ní owó run síbẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, owó run síbẹ̀. Àwa tá wà labroad, wọ́n ná owó. Àwọn Yorùbá, gbogbo ọmọ káàárọ̀ jíire tí a dúró tán tó wà labroad, wọ́n ná dẹ̀ndẹ̀ owó. Mo dẹ̀ gbà ládùúrà gbogbo yín pátápátá láti yọ ọdún yẹn títí dìsín àpò ẹnìkankan wà ò ní gbẹ. Wọ́n ní tá bá bu omi nínú odò kì í nípa. Ibi tá ti mú àwọn owó wọ̀nyí kò ní nípa. Ìlọ́pọ̀ oore nǹkan tó dá lọ́lọ́run á fi síbẹ̀. Tó já sí wípé yàtọ̀ fún owó níná, ọ̀pọ̀ ẹ̀mí ló sọnù gẹ́gẹ́ bí Alhaji Oríyọmí ṣe sọ. Ọ̀pọ̀ gẹ́gẹ́ bó ṣe sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ní ò lè rìn dáadáa fandafanda mọ́ bó ṣe yẹ kó ṣe rìn nítorí ó dúró tán lórí orílẹ̀-èdè ìdádúró fún wa. Ọ̀pọ̀ ẹ̀mí ló sọnù tó jẹ́ wípé dójú ikú to the last minute in last point wọn, ohun tí wọ́n sọ fáwọn tó bá sọ̀rọ̀ last tó jáde lẹ́nu wọn ni wípé regardless of anything tó bá wù kó ṣẹlẹ̀ sí wọn o, kí a má